tọ́ mo kí gbogbo àwa ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire bí mo kí gbogbo wa o pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ olùdarí ọmọ Gíẹ̀sì TV. Gẹ́gẹ́ bí mo sì máa ń sọ pé ní ìkànnì títí wa tí a máa ń ṣe ìgbélárugẹ náà ni àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́, bẹ́ẹ̀ ni tá a rò pé kò sí mọ́. Èmi máa ń sọ ẹni tí kò bá dé oko bàbá ẹlòmíì rí yóò ní kò sí oko tó dàbí ti bàbá òun. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá, nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá, nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá. Téèyàn bá ṣe báyìí ibi tí apá ẹ̀ bá débẹ̀ náà ni ó ti dúró, bẹ́ẹ̀ ni. Ìdí ni tí mo fi máa ń sọ pé gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá olóògùn ni wá o, àfi ẹni tí ò bá rìn ní ìlànà rẹ̀ ló kù. Bẹ́ẹ̀ ni, àfi ẹni tí ò bá rìn ní ìlànà rẹ̀ ló kù. Kò sí bí wọ́n ṣe tú ìpele kìíní kejì kẹta tán ní bólógùn ńbẹ̀. Mo ti ṣe kan kò rí bẹ́ẹ̀ ló wá ní kó o dúró. Èèyàn méjì ni ò kì í lójú oorun, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ẹni tí ó tún lù sí ò ní lójú oorun, ẹni tí ó sì bàjẹ́ náà kò ní lójú oorun. Àṣírí tí mo fẹ́ ká jọ, àwọn bàbá wa ní àwọn àṣírí kan tí à ń pè ní àṣegbé àfòràn. Bẹ́ẹ̀ ni ó wà dáadáa. Tí àfòràn bá tó àfòràn iṣẹ́ ńlá ni o, iṣẹ́ ńlá gidi ni tí àfòràn tó bá tó àfòràn. Ṣé rí àṣegbé yìí, àwọn kan máa ń fi ṣèkà, àwọn kan máa ń fi ṣe ìkà. Kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe lójú ti tèmi. Tá bá wá ṣe àṣìṣe, tí àṣìṣe bá wáyé, ọgbọ́n wà tí àwọn bàbá wa máa ń dá tó jẹ́ pé wọ́n ní àfojúfò. Ó yàtọ̀ sí ẹni tó mọ̀ọ́mọ̀ pààyàn tán wá mú tán wá tì mọ́lé, tó mọ̀ọ́mọ̀ pààyàn tá mọ̀ọ́mọ̀ ṣe pé kí ni àmọ̀ọ́mọ̀ ṣe ni tó wá ń ṣe àfòràn lé lórí. Ṣẹ́ni pé kàlẹ́ irú èèyàn bẹ́ẹ̀. Ó dàbí àwọn àfáà kan tán máa ń sọ pé àdúrà kan wà táwọn bá ṣe, táwọn bá pààyàn báyìí Ọlọ́run ó sì dáríjìn. Mo ti come across irú ẹ̀rí dáadáa, mo ti gbọ́ rí dáadáa. Pé àwọn ó lálàá tí àwọn ó wà ní funfun kanlẹ̀ tí ò ní àbàwọ́n kankan lára táwọn bá ti ṣe àdúrà yẹn. Ó túmọ̀ sí pé àwọn ò ní ẹ̀ṣẹ̀ kankan. Síbẹ̀ lórí kò sáṣe gbé o, wàláhì àṣepamọ́ ló wà, kò sún síwájú ni. Àṣírí ni àwọn bàbá wa ń pè ní àṣegbé àfòràn. Bẹ́ẹ̀ ni, àṣegbé àfòràn ó ti yí àwọn bàbá wa. Nítorí jẹ́ kí n mú àṣírí wá sí ìta lónìí òun ni pé àti mo fúnyàn Ọlọ́run dẹ̀ ni pé kò rí bẹ́ẹ̀, torí pé ẹ̀ṣẹ̀ tí ẹni yẹn ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tó yẹ kó jẹ́ pé ó lè di pé kò dùn ní pé kò ní tíì ní kíní láti bí ọdún méjì. Kí lẹ bá mi wá fún àṣegbé àfòràn yìí? Ẹ bá mi wá odidi obì ajó òpá tí ò bó lára rárá ẹyọ kan. A wá gé sí wẹ́wẹ́, a máa kó sínú àwo sóbí, a bẹ pupa sí i, a máa lọ ìyẹ́ àkàlà, ìyẹ́ ẹgún, ìyẹ́ lékeléké, eegun ológbò, a lọ papọ̀. A wá dà sí ojú ọpọ́n Ifá. A máa bu ìyẹ̀rú sùn tán ti fi tẹ fárí, tán ti fi dá fárí, a bù sí i. A wá pò pọ̀ dáadáa. So a wá dà sínú kìíní yẹn, a fi pò sí i. A wá máa fi àkó kìíní ìjẹ ni o. Kí ni gbólóhùn rẹ̀ tá a pè sí? A tẹ̀ ní ọ̀rọ̀gùn méjì. A wá máa pe gbólóhùn rẹ̀ sí pé igi ńláwọ́ ó sọwọ́ lálálá sómi, igi ńláwọ́ ó ṣẹ̀ṣẹ̀ lálálá sómi. Ẹ̀mẹ́ta mẹ́ta ni o. Àwọn ni wọ́n ṣe ifá fún Ọ̀rúnmìlà tó lọ́ọ́ dó méjì nínú obìnrin ọba. Wọ́n ní ọ̀rọ̀gùn méjì ẹjọ́ dé. Ẹ̀mẹ́ta mẹ́ta ni o. Ọ̀rọ̀gùn ní òun ò ní wíjọ́, ó lóun ò ní wíjọ́ ọba torí pé kí ni ìyẹ́ kì í fi obì kan epo jẹ. Ọ̀ràn gòdògbò la fi ń ṣàríyá ọ̀ràn gòdògbò nítorí nǹkan tọ́rọ̀gùn méjì bá ṣe, tọ́rọ̀gùn bá ṣe
àṣẹ́gun ni torí àjẹgún nígún ń jẹbọ ẹnìkan kì í béèrè lọ́wọ́ ogún àjẹgún làkàlà ń jòkú ẹnìkan kì í béèrè lọ́wọ́ òkú àjẹgún ní lékeléké ń jẹ lórí àpáta ẹnìkan kì í béèrè lọ́wọ́ lékeléké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí a sì pé gbólóhùn yẹn sí nìyẹn a wà kó kíní ìjẹ tá a bá kó jẹ tán ní tá a fi jẹun ìyẹ́ kan la fi jẹ ìyẹ́ tá a fi jẹun tá a fi kó jẹun a fi la epo yẹn náà a wà gbé kíní ìsásùn yẹn ẹ̀yàwó sóbì yẹn àti ní tá a fi jẹun a lọ gbé kan àwọn gbọ́dọ̀ fojú kan mọ́ a lọ gbé sórí àjà ni ó wà tí wọn ò bá rí kíní yẹn bọ́ wọn lè kò sọ̀rọ̀ lórí nǹkan yẹn mọ́ Ọlọ́run ò ní padà lẹ́yìn wa o nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá mo fi sílẹ̀ nítorí àwọn tí torí ẹnìkan pè mí anyway Ọlọ́run Olódùmarè 08061408254 09072793348 tẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ mo máa ń sọ ẹ mọ́ pé wá ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni ẹ kọ́pì iṣẹ́ yẹn gangan ẹ sẹ́ndẹ̀ sí wa ẹ wá béèrè tẹ fẹ́ béèrè irú eléyìí tí mo fi sílẹ̀ yìí tẹ bá ní béèrè lórí ẹ̀ dandan ni á dáhùn torí pé iṣẹ́ ilé ni kì í ṣe ilé ìta lọ gbà ń ta ẹ ṣé púpọ̀.